sinimá titun òkú ayé. Ọ̀pọ̀ ló ti kú nínú ayé tí wọn kò tí ì gbé sí òkú ayé ní irú wọn o. Sinimá ilé lálejò tó gbóná. Seriki múvi ọ̀gá àgbà níbi ká ṣe sinimá. Ọ̀pọ̀ pictures iṣẹ́ ìyọ̀ ti jáde. Sinimá titun òkú ayé Deadwood òkú ayé tó ń wọ̀run fẹ́fẹ́fẹ́. Ikú ṣe é kú orí àdótó ta ló máa gbọ́jọ́ ọ̀pọ̀ ẹ̀ tí ò ní tara. Kí ni nǹkan ṣo tó kù fún ẹ o ti fẹ́ lọ. Dókítà àyẹ̀ láti wá ẹ tó máa donate ní kíákíá báyìí. Aláṣọ kan tó dúró nínú ọyẹ́ ìwé tó gbé tiẹ̀ sínú àtẹ́gùn. Afẹ́fẹ́ lẹ́lẹ́ṣẹ̀gì oko láàánú ẹ̀fúùfù lẹ́lẹ́ṣẹ̀wé àpẹ́ jíajíá. Sinimá titun òkú ayé ẹlẹ́kọ̀ọ́ olówó ikú tantan. Ọ̀rọ̀ ìfẹ́ eléyìí ju àdánwò lọ. Àdántán tó sọ olólùfẹ́ dìdàkudà ni. Ẹ wo ẹ má jẹ́ ń bẹ́ẹ̀. Sinimá yìí galaga jù lè kú. Ó gbé ọkàn sókè roro. Ọláyẹmí Ọládèjì ló produce ẹ̀. Abíọ́dún Lánrewájú Abẹ́ Lánre àti Títí Jẹ́jẹ́ ló direct ẹ̀. Starring Ọláyẹmí Ọládèjì, Yínká Quadri, Ọ̀pẹ́yẹmí Ayéọlá, Yẹmí Ṣọládé, Bídèmí Kòsànkọ, Juliet Jàtó, Ọ̀pẹ́yẹmí Adéyẹmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun òkú ayé subtitled in English. Ó ti jáde sórí VCD nìkan kásàgbà. Marketed and distributed by Corporate Pictures. Seriki Movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá. Movie City, Ami Arena Shopping Complex, Bọ́ládé Oṣòdì, Lagos. Ó tún wà ní Kumarol Multimedia àti Mercury Pictures l'Arena Oṣòdì. Sinimá titun òkú ayé another blockbuster ni ó kọjá àfẹnuròyìn ẹjọ́. Ó ti jáde, grab your copy now. Wàhálà máa sunbi, wàhálà máa ṣẹlẹ̀ gidi, a máa súnlẹ̀ yìí ni, a máa fílẹ̀ yìí. Ẹ dáná súnlẹ̀ tèmi àbẹ́ẹ̀rí wèrè ó ní lójú ayé mi. Èmi jẹ́ bàbá tó bí yín, ọmọ tálíkà. Ẹnu ọmọ tálíkà náà ni ọ̀rọ̀ burúkú ti máa ń jáde. A máa para wa ni, a máa dáná súnlẹ̀ yìí ni, a máa ṣera wa léṣe ni. Ìṣáláńgá lè máa kó sí ẹnu ọmọ tálíkà ní gbogbo ẹ̀. Tó bá jẹ́ ọmọ lówó ni, a ní ẹjọ́ ẹ má jọ já o. Kò ní débẹ̀ o, a ní ẹ làwọn o. Ẹ má jọ ṣera wọn léṣe o.